káàárọ̀ o ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa, ẹ káàsán ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi pátá. Nàìjíríà ni àbí lókè òkun. Orúkọ tèmi ni Baba Confirm JP. Mo fi àkókò yìí tún kí Koiki, ẹ ṣé gan ni Koiki Media. Iwájú lọ̀pá ibi tí máa rí sí lójoojúmọ́ ní agbára Ọlọ́run. Mo tún fi àkókò yìí kí bàbá wa Sunday Igboho, ẹ ṣé gan ni. Gbogbo ìgbà là ń gbàdúrà fún yín, gbogbo ìgbà láti máa support yín, a ò ní kú lẹ́yìn yín. Tí ní pé ẹ fọkàn balẹ̀, àjọ máa jàjà yìí náà ni, a dẹ̀ máa jà dáadáa ní agbára Ọlọ́run. Fídíò kan ló mú mi jáde báyìí. Fídíò yìí mo dìídì ṣe ni nítorí àwọn àmì, àwọn ọlọ́pàá, àwọn Air Force, gbogbo ohun tí wọ́n ń pè ní force ní Nàìjíríà, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ lórí fídíò yìí. Kò bá dára kẹ́ tètè lọ hands up. Nàìjíríà ò ní hope fún yín o. Nàìjíríà ò ní future fún yín o. Mo máa gbé fídíò kan wọlé sí pẹ̀lú fídíò tí mo máa fẹ́ jẹ́ kẹ́ ẹ wò. Gbogbo ẹni tó bá ní ọmọ tọ́mọ ẹ̀ ń ṣe army, tó ní ọmọ tí ọmọ ẹ̀ ń ṣe ọlọ́pàá, tó ní ọmọ tọ́mọ ẹ̀ ń ṣe navy àbí any one of the force tí wọ́n ń ṣe, tètè sọ fún wọn pé kí wọ́n lọ resign. Wọn ò tẹ́ bá wo ọkùnrin tí ó ń ké yẹn nínú fídíò, èmi ò mọ̀ páwọn náà lójo tó yẹn náà. Ẹ bá wo fídíò tí mo máa attach mọ́ kínní, tẹ́ bá wo army tó ń ké yẹn, èmi ò mọ̀ pé army gan náà ní ojo tó yẹn. Ẹ ní ojo tó yẹn lẹ lọ ń kojú ogun, lẹ ń jẹ́ kí àwọn olórí burúkú kan tí wọ́n ti kọ́ over 20 estate, lẹ ń jẹ́ kí wọ́n máa rán yín jáde kẹ́ lọ máa fèsì àwọn tí wọ́n máa pa yín. Ṣé kò wá sọ́pọlọ lórí yìí ni? Ohun tó wà nílẹ̀ yìí ti tó pé kí gbogbo yín resign kẹ́lẹ́ ṣiṣẹ́ mọ́. Army ni, ọlọ́pàá ni, navy ni, gbogbo force tó wà Nàìjíríà. Ẹ̀yin náà rí òtítọ́. Ṣé bí gbogbo táwa ń sọ lójoojúmọ́ yìí òtítọ́ ni? Àwọn èèyàn yìí ò ní future fún yín. Ẹ wo bí báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ nínú fídíò yìí. Ẹ wo bí wọ́n ṣe báyé àmì yẹn jẹ́. Ẹ wo bí wọ́n ṣe báyé wọn jẹ́. Yorùbá náà wà ń bẹ̀ o. Yorùbá náà wà láàrin wọn. Mo gbọ́ pé èèyàn kan sọ Yorùbá ń bẹ̀, Yíbò wà ń bẹ̀. Yíbò padà sílé ẹ. Yorùbá tó bá wà nínú force, ẹ padà sílé yín. Èmi ń sọ tèmi, Nàìjíríà ò ní, kò sí future fún yín ní Nàìjíríà. Ó bẹ́tà kí ẹ join ní Oòduà àbí kẹ́ ẹ lọ join ní Biafra. Èyí tó bá jẹ́ Oòduà nínú yín kó wá join ní Oòduà. Èyí tó bá jẹ́ Biafra kó wá join Biafra. Ọ̀rọ̀ yìí ẹ̀yin àmì ni mo fi báwí o. Ẹ̀yin ọlọ́pàá ni mo fi báwí tẹ̀ ń dojú ìbọn kọ àwọn fámìlì yìí. Ṣẹtirisi ẹ bọ́ ṣe ń jàtijàti. Tó bá jẹ́ pé àwa lọ ní kẹ́ ẹ wá bájà ni, ẹ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí. Ẹ rí nǹkan tó lọ ṣe fún yín níbi tẹ́ ẹ lọ báyìí. Ṣé rí nǹkan tí wọ́n lọ ṣe, ẹ rí nǹkan tí ìjọba Nàìjíríà lọ ṣe fún yín níbi tẹ́ ẹ lọ. Ìmọ̀ràn mi sí yín ni wípé ẹ lọ fi ṣe army sílẹ̀ o, ẹ lọ fi ṣe ọlọ́pàá sílẹ̀ o, ẹ lọ fi ṣe Air Force sílẹ̀ o. If not ni ikú tó máa ní kẹ́ lọ máa kú, òun ni wọ́n ń gbé yín lọ yẹn. Àwọn dẹ̀kẹ̀rí kò sọ ọmọ wọn Nàìjíríà, ọmọ wọn tó wà Nàìjíríà ń gbádùn bí ìranu ṣúgà ni. Sórí yín ò wá pè ní, sórí yín ò pè ní. Wọ́n ní kẹ́ máa ṣe security fún yàn, ẹ̀yin fi ẹ̀mí yín ṣe security fún èèyàn, wọn ò fún yín ní owó ẹ̀mí. Bẹ́ẹ̀ bá kú tán ìyàwó yẹn á jìyà, bẹ́ẹ̀ bá kú tán ọmọ yẹn máa jìyà kiri. Gbogbo àwọn èyí tí wọ́n ṣe léṣe yìí sí, lẹ́yìn pé bí akọ́kọ̀ bá wọn ṣe kínní, tí wọ́n bá ti ṣe nǹkan tán ní ṣe tán, wọ́n máa jù wọ́n sílẹ̀ ni. Because àwọn yìí ti condemn. Gbogbo tí wọ́n ṣe léṣe wọ́n ti condemn. They can never be a Nigerian army again. They have condemned. After a little time that they have spent a little money on them, they will drop them. We had about a lot. Àkókò tó gbogbo ẹ̀yin àmì ẹ̀rọ rí. Àkókò tó
gbogbo ẹ̀yin navy ẹ̀rù rí àkókò tó ìwọ ọlọ́pàá tó ń pa àwọn ọmọ ìyá ẹ̀ àkókò ti tó kó o rorí ìwọ náà mọ̀ pé àwọn èèyàn yìí ẹ̀yin náà rí òtítọ́ ọbẹ̀ pé àwọn èèyàn yìí ènìyàn burúkú ní gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ẹ lọ ansop dodo ráìfùlù yìí ẹ join Odùduwà nation ẹ lọ join Biafra ẹ jẹ́ ká jọ ja ìjà yìí ká lè pín tá a bá pín wọn ò lè pa yín bó ti ń pa yín yìí o bá a bá pín àbí ṣé ẹ gbọ́ pé Kútọ́nù ló ń bá wa jà ni àbí ẹ gbọ́ pé Ghana ló ń bá wa jà láti ijọ́ tí wọ́n ti bí mi ò tí ì gbọ́ pé Kútọ́nù wá bá wa jà níbà yìí rí àwọn ara wa náà là ń para wa báyìí òṣèré the only solution òun ni kékeré jẹ́ kí a pín gbogbo àwọn àmì tó jẹ́ ti Yorùbá ẹ lọ join ní Yorùbá nation gbogbo àwọn àmì tó jẹ́ ti Igbo ẹ lọ join ní Biafra kíákíá if not ní ikú tó máa pa yín lẹ fi ń ṣeré yìí o mo ń sọ tèmi fún yín mi ò fẹ́ pẹ́ lórí fídíò yìí tó pé mo máa lóòdù ẹ̀ anytime from now ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ ṣíà fídíò yìí dídódó tó yẹ kẹ́ ẹ ṣíà èdè kíákíá ẹ jẹ́ kó rìn kó dọ́dọ̀ àwọn àmì kọ́ èmi tí ẹ fẹ́ rí wọn ni kí wọ́n wá mọ iṣẹ́ tí Ògún ṣe mo fẹ́ rí wọn kí wọ́n jáde sí mi kí wọ́n wá mọ iṣẹ́ tí agbára ń ṣe agbára wà Ògún bẹ́ẹ̀ níṣojú gbogbo yín náà mo ṣe máa disgrace wọn tó máa jókòó sílẹ̀ lẹ́bàá ẹ̀ bọ́ọ̀bà ṣọ́ra màá ní kí wọ́n dojú bọ̀kànlá wọ́n á sì máa para wọn mo fi ayé àti ọ̀run bóra rẹ̀ ẹjọ́ ẹ ṣí àdodo kìíní àwa retí wọn a lè sọ̀rọ̀ kan ní kí la sọ kọ́ làwọn fẹ́ wá mú wa àwa retí yín kẹ́ máa bọ̀ ẹ bá Ọlọ́run bẹ̀ ẹ sì bá wa ń bẹ̀ mo fi ayé àti ọ̀run bóra rẹ̀ èmi tí yín tòótọ́ bàbá Confirm JP ẹ máa ṣí ẹ God bless you.